ó dájọ́ ọjọ́ ọ̀la yín ẹ̀mọ̀ tó bright ẹ̀ kọjá yẹ̀yẹ́ ojúmọ́ ẹ̀ sí ní ritual ẹ̀ bá òye ritualist ẹ̀yin mọ̀ káwé ojúmọ́ ẹ̀yin náà lè ní o Children Day every 27th of May ìbá sọ èèyàn lọ́dọọdún. Bàbá ń ṣe Children Day àti ògbéwá tọdún yìí ó bá sọ èkúrò. 2023 yìí ó pẹ́ lára mi náà ló bá. Ìfẹ́ máa ń jẹ́ kí ìyọ̀dá ọ̀la ẹ̀mí lókùmọ́nù àrólò ìgbóhùn ti mẹ́rin. Ọlọ́bìnrin tó wọ́n pè ní òun tẹ́ rárá. Wá sí ilé ẹ̀kúnrẹ́. Tí o bá kàwé ojú bọ́lá tó ojú. Láyé fúráì ẹ̀kọ́ ṣèbí lẹ́nu ìgbà tí ó lè lẹ́ẹ̀dú wá ẹ̀yìn lẹ́yìn wọ́n lè láàbá tààrà ìdí òjò wá ẹ̀yìn òbí wá ẹ̀mí jẹ́ sùn ẹ̀mí jẹ́ èyí òbí wá ẹ̀tọ́ mọ̀ yín àgbẹ̀ kàrà sí òkúlé tọ́mọ rẹ̀ kó lè tọ́ fún ẹ̀mí ìsinmi àlá. Pastor, la maitano. Sọ̀rọ̀ tí a dá ọ, ọmọ mi pẹ́ tèmi tí a dá ọ, ọmọ mi sọ̀rọ̀ tí a dá ọ, ọmọ mi pẹ́ tèmi tí a dá ọ. Ọmọdé máa ń wà mú ogun wọn ní màmá ìlú kan, ọmọdé máa ń wà mú ogun wọn ní pọ̀nsí ẹ̀rọ kan. Ìyá mi ni ẹ tó dá ọ mi láyé. Ọbẹ̀ mi fi ẹ̀kọ́ dá mi là ẹ̀. Ẹ̀ tí mo ra ikú mọ́. Ó ń gbẹ̀sẹ̀ mi láàmú. Ọmọ àdúgbò tí a dá. Ọmọ àdúgbò tí a dá. Ẹ̀yin ọmọ bíbí ẹ̀rọ bí èjì bá. Mi lọ́nà ìfẹ́ jùlẹ̀ kí bàbá mi lè sẹ́pẹ́. Arọ́rọ̀ mi yá bọ́dún. Ẹjọ́ máa mọ mi tá ń sojú rẹ̀. Arọ́rọ̀ mi ìfẹ́ jùlẹ̀ kí o. Ojúmọ̀ sọ̀tẹ́ láàbàkàrà àjọ wọn sí wọn ọgbẹ́ gẹ́gẹ́. Ibẹ̀ làwọn àyè bá gbọ́. Ẹ̀kú sọ̀rọ̀ ìdánilọ́dọ̀ ojú wa. Ẹ̀ṣẹ́ àníbẹ̀rẹ̀ àgbàdà bá ìṣòro àtúnṣe. Ìjọba nínú wọn bèrè bá ìṣòro. Ọkùnrin bèrè bá ìṣòro. Ṣùgbọ́n ló bá ikú àlùmọ́ ló bá kú náà. Ẹgbẹ́ mi máa ń bèrè bá ìṣòro. Wọ́n ti wá bèrè bá ìṣòro.
Gbogbo àwọn ìdánimọ̀ ọ̀kẹ́ bá jẹ ṣeun. Ọtí wọ́n bèrè